A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ìwádìí ti jẹ́ kó di mímọ̀ wípé iye gbèsè tí ìjọba ìpínlẹ̀ àti ìbílẹ̀ jẹ ilé ìfowópamọ́ ti lé ní tírílíọ̀nù 2 náírà (2.21 trillion naira) títí di inú oṣù kẹta ọdún yìí. Èyí ṣe àfihàn nínú àtẹ̀jáde olóṣù mẹ́ta tí ilé ìfowópamọ́ àgbà CBN gbé jáde. Ìwádìí yìí jẹ́ kó di mímọ̀ wípé gbèsè ọ̀hún lọ sókè látorí 1.97 trillion naira tí ó túmọ̀ sí wípé òjìlénígba bílíọ̀nù náírà 240 billion naira ní àlékún gbèsè láàárín oṣù mẹ́ta. Nígbà tí wọ́n ń fèsì, àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ àti àjọ òṣìṣẹ́-fẹ̀yìntì sọ kùbákùgbé ọ̀rọ̀ sí àwọn gómìnà. Wọ́n ní àlékún gbèsè yìí ti túbọ̀ mú ìṣòro bá ìṣúná owó ìpínlẹ̀, nítorí èyí kò túmọ̀ sí ìdàgbàsókè ohun amáyédẹrùn àti ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ àti òṣìṣẹ́-fẹ̀yìntì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kò dín ní èèyàn 8 tí ó ti jọ́lọ́run nípè, tí àwọn 9 mìíràn wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run lẹ́yìn tí wọ́n ní wọ́n mu ọtí ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Ògùn. Olùbádámọ̀ràn pàtàkì lórí ìlera fún gómìnà, Dókítà Tomi Kókà, ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde tí ó tó àwọn akọ̀ròyìn lọ́wọ́ ní àná ọjọ́ Àìkú. Kókà ṣe ìkìlọ̀ fún àwọn ará ìlú lórí ewu tí ó wà nínú mímu ohun mímu ọlọ́tí ìbílẹ̀ àti àwọn ohun mímu mìíràn tí àjọ tó ń ṣe àmójútó oúnjẹ àti ohun èlò kò bu ọwọ́ lù. Nínú ọ̀rọ̀ rẹ̀, ìṣẹ̀lẹ̀ yìí wáyé láàárín ọjọ́ 18 àti 20 oṣù keje ọdún yìí láàárín ìjọba ìbílẹ̀ Àríwá Ìlà Oòrùn Ìjẹ̀bú àti Odò-Ògbólú. Kókà fi kún un wípé Ilé-iṣẹ́ ìlera fún ìjọba ti bẹ̀rẹ̀ ìwádìí lórí orísun àti irúfẹ́ ohun mímu ọ̀hún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ní péréte ọjọ́ 4 tí ó kù kí 60 ọjọ́ fún àgbékalẹ̀ orúkọ àwọn mínísítà láti ọ̀dọ̀ Ààrẹ Bọ́lá Tinubu tẹnubẹ́po, ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé apá kan ilé ìgbìmọ̀ kò tíì tẹ́wọ́gba àgbékalẹ̀ orúkọ wọ̀nyí. Ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ ṣẹnu fóró wípé ààrẹ ti ṣe àgbékalẹ̀ orúkọ wọ̀nyí, ṣùgbọ́n àfikún àti àyọkúrò ni ó ń dá a dúró. Wọ́n ní 4 nínú orúkọ tí wọ́n kọ tẹ́lẹ̀ ni wọ́n ti ṣe pàṣípààrọ̀ rẹ̀ pẹ̀lú orúkọ mìíràn. Ọ̀sẹ̀ tí ó kọjá ni ó yẹ kí ààrẹ ṣe àgbékalẹ̀ orúkọ wọ̀nyí, ṣùgbọ́n ìdádúró wáyé látàrí rògbòdìyàn lórí ẹni tí yóò gba ipò alága tẹ́lẹ̀ fún ẹgbẹ́ òṣèlú APC, Abdullahi Adamu. Wọ́n ní ààrẹ ti kọ orúkọ gómìnà àná fún ìpínlẹ̀ Kano, Abdullahi Ganduje, sínú àkọọ́lẹ̀ orúkọ mínísítà, ṣùgbọ́n kíkọ̀wé fi ipò sílẹ̀ Adamu ni ó jẹ́ kí ààrẹ Tinubu rò ó lọ́kàn láti yàn án fún ipò alága ẹgbẹ́ láti àríwá ìwọ̀ oòrùn ẹkùn kan náà pẹ̀lú Adamu. Èyí tí ń fa oríṣiríṣi awuyẹ láàrin ẹgbẹ́ òṣèlú APC. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà àtijọ́ fún ìpínlẹ̀ Kaduna, Nasiru El-Rufai, ti sọ wípé ọ̀gágun iléeṣẹ́ ológun orí ilẹ̀ Taoreed Lágbájá yóò pa àwọn agbébọn àti agbésùmọ̀mí run pátápátá lórílẹ̀-èdè Nàìjíríà. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Twitter ní òpin ọ̀sẹ̀ tí ó kọjá ni El-Rufai ti sọ wípé Lágbájá a máa darí láti iwájú. Ó fi kún un wípé ẹgbẹ́ adàlúrú Boko Haram, agbésùmọ̀mí, ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB àti àwọn ẹgbẹ́ ọ̀daràn mìíràn a máa bẹ̀rù rẹ̀. Nínú àfihàn fídíò níbi tí Lágbájá ti ń pàṣẹ fún ikọ̀ rẹ̀ láti pa gbogbo ọ̀daràn run kí wọ́n sì fi òpin sí ìpànìyàn ní ìpínlẹ̀ Plateau ni El-Rufai ti sọ wípé a tó fiṣẹ́ ogun rán ni Lágbájá. Ó ní òun ni adarí gbogbogbò nígbà ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Kaduna. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìdààmú bẹ́ sílẹ̀ ní gbajúgbajà ìlú Ọ̀rẹ̀, ìjọba ìbílẹ̀ Òdìgbò, ìpínlẹ̀ Ondo ní ìrọ̀lẹ́ àná ọjọ́ Àìkú nígbà tí ọkọ̀ epo àjàgbéléjò búgbàmù tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí sì ṣòfò ní agbègbè ọ̀hún. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé iná ṣẹ́yọ lẹ́yìn tí ọkọ̀ náà ṣubú tí àwọn kan sáré sí i láti gbọ́n epo rẹ̀.
Ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ojúnà Showboy nítòsí ilé epo ní agbègbè náà. Ọlọ́kadà kan tí ó pe orúkọ ara rẹ̀ ní Jòhánù sọ wípé ìṣẹ̀lẹ̀ iná ọ̀hún dá ẹ̀mí èèyàn tí ó lé ní 15 légbodò. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní nínú àwọn tí ó jóná kú ọ̀hún láti rí ọmọdé 3 àti aláboyún kan. Ó ṣe àlàyé wípé lẹ́yìn tí ọkọ̀ epo náà ṣubú dànù ni àwọn èèyàn sáré síbẹ̀ láti gbọ́n epo. Èyí ni wọ́n ń ṣe lọ́wọ́ nígbà tí ọkọ̀ náà dùgbàmù. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Fúnmiláyọ̀ Ọdúnlámì Omísànyà fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. Ó ṣe àpèjúwe àwọn tí ó fara kááṣá gẹ́gẹ́ bí agbépo fuel scoopers. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ọjọ́ 24 oṣù keje ọdún tí ó kọjá jẹ́ ọjọ́ mánigbàgbé fún àwọn ará Ìsẹ́yìn ní Òkè Ògùn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Èyí jẹ́ ọjọ́ tí ọba àná Àsẹ́yìn ti ìlú Ìsẹ́yìn, Ọba Abdulganiyar Salaudeen Adékúnlé Olóògùnẹbí Ajínẹsẹ̀ Kínní darapọ̀ mọ́ àwọn baba ńlá rẹ̀. Ọba yìí kí ayé ó dìgbò ṣe ní ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ UCH Ìbàdàn lẹ́yìn àìsàn. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ìlú Ìsẹ́yìn kò tíì ní ọba tuntun lẹ́yìn ọdún kan ìpapòdà ọba àná. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìgbáradì fún ọba tuntun ti ń lọ lọ́wọ́, ìfàsẹ́yìn wáyé látàrí ikú Abà Odò Àsẹ́yìn tí í ṣe Olúawo. Pa Ashiru Àjàlá Orólẹ̀yẹ náà darapọ̀ mọ́ àwọn baba ńlá rẹ̀ ní oṣù karùn-ún ọdún yìí. Ará ìlú Ìsẹ́yìn kan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ fún akọ̀ròyìn wípé Olúawo pẹ̀lú àwọn awo yòókù ni yóò mú ọba tuntun wọ ìpèbí, ṣùgbọ́n láìsí Olúawo yíyan ọba tuntun kò lè wáyé. Ní báyìí, a gbọ́ wípé ọ̀gbẹ́ni Solomon Ajégbé ti jáde gẹ́gẹ́ bí Olúawo tuntun fún Abà Odò Àsẹ́yìn. Wọ́n ní ìyànsípò rẹ̀ yóò wáyé láìpẹ́. Èyí ti mú kí ìrètí yíyan ọba tuntun wáyé ní ìlú Ìsẹ́yìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lánàá ni àjọ alámòjútó ìlera lágbàáyé World Health Organization (WHO) ṣe àfihàn ìkìlọ̀ lórí ayédèrú oògùn ikọ́ ní orílẹ̀-èdè Cameroon. Nínú àtẹ̀jáde ní WHO ti ṣe ìkìlọ̀ lórí ìpele àṣejáde ayédèrú oògùn ikọ́ tí orúkọ rẹ̀ ń jẹ́ Nature Cold Syrup tí wọ́n kófìrí ní ilẹ̀ Cameroon, tí àfisùn rẹ̀ kọ́kọ́ wáyé ní ọjọ́ 13 oṣù kẹta ọdún yìí. Gbogbo ìgbésẹ̀ ni àjọ WHO ti gbé láti fìdí àfisùn yìí múlẹ̀, tí wọn yóò sì máa ṣe àlékún bí ìwádìí ṣe ń lọ. Ìgbésẹ̀ yìí wáyé látàrí bí àjọ tó ń ṣe àmójútó oúnjẹ àti egbògi National Agency for Food and Drug Administration and Control (NAFDAC) ṣe sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá wípé àwọn ń ṣe àmójútó àfisùn náà, nígbà tí wọ́n wá rọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti máa ra gbogbo oògùn wọn ní ilé ìtajà oògùn tí ìjọba fi ọwọ́ sí, kí wọ́n sì máa ka ìwé pélébé inú rẹ̀ ní gbogbo ìgbà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.